kalẹ́ sà. Ẹ kalẹ́ mà kílẹ̀ ńlá kọjá mà ṣeré ńlá lè tún mà. Nǹkan tí mo fẹ́ kọ́ ọmọ Nàìjíríà bá mi lọ́wọ́ ọ̀gbìn pé single mother of man ni ọ̀fun ni mo fẹ́ ọkọ mi. Wọ́n ti bí ọkọ tàbí ọ̀ ìyàwó wọn ti lọ. Ó wá ṣẹlẹ̀ pé wọ́n ní ilẹ̀ kan. Ilẹ̀ yẹn wá ní àbúrò wọn ṣàtà ilẹ̀ yẹn já. Báyìí mo wá gba àjọ kan wọn ò mọ̀ sí àjọ yẹn. So mo wá rò pé ṣé kí n kó fún un pé kí wọ́n fi ra ilẹ̀ ni àbí kí mi fi ra tọ̀tọ̀ tèmi. Yorùbá yóò tí yé mi dáadáa o. Single mother ní yín, ẹ bí ọmọ kan. Ìyàwó ẹ̀ tẹ́ fẹ́ ti lọ, àwọn bí ọmọ mẹ́ta. Bẹ́ẹ̀. Àbúrò ọkọ yín tẹ́ wá fẹ́ sìn. Ọkọ mi nílẹ̀. Àbúrò ọkọ mi yẹn ti wá ta ilẹ̀ ọkọ mi. Gbé wá ta. Ṣé ó kówó fún wọn ni àbó ta ó kówó sápò? Ó kówó sápò ní tí wọ́n jọ pín ilẹ̀ yẹn rà pẹ̀lú ẹ̀yẹ wọ́n jọ ralẹ̀ papọ̀. Nẹ́tíwọ́ọ̀kì ò dábí tẹ́ wà yẹn mọ́ o. Ọkọ mi tí wà rí owó tó fi máa ra ilẹ̀ ní ìta. Mo wá gba àjọ yàn sí àjọ yẹn. Wọ́n rò pé kí mo lè kó fún wọn pé kán fi ra ilẹ̀. Èló làjọ tẹ́ ẹ gbà? 1 M. Ẹ lọ ra ilẹ̀ tiyín. Ṣé ẹ ti gbọ́? Ilẹ̀ tiyín ni kẹ́ ẹ lọ rà. Bó bá sì wù yẹn kó lé lọ́wọ́, ẹ tún mi kí padà lórí ètò yìí. Ilẹ̀ tiyín ni kẹ́ ẹ ṣe kí ni? Ìyín ìṣepẹ́ ẹ̀ lọ́ọ̀fù ọkọ yín. Ilẹ̀ tiyín ni kẹ́ ẹ lọ rà. Ṣé ó ti yé yín mà? Ilẹ̀ tiyín ni kẹ́ ẹ lọ wà. Bó ṣe yẹ kó lọ nìyẹn. Ilẹ̀ tiyín ni kẹ́ ẹ lọ fi owó ara tiyín rà lórúkọ ara tiyín. Ṣọ́rọ̀ mi ti yé yín mà o. Bó bá sì wù yín, orúkọ ọmọ yín ni ẹ tún fi sí. Ní orúkọ ara tiyín ni kẹ́ ẹ fi sílẹ̀. Ilẹ̀ tiyín ni kẹ́ ẹ lọ fi owó ara tiyín rà. Ọlọ́run á pèsè fọ́kọ yín náà. Ṣé ẹ ti gbọ́ mà? Bó ṣe jẹ́ nìyẹn. Kì í ṣe ẹ̀yin nìkan ló fẹ́. Báwo ni ṣe jẹ́ nìyẹn? Kódà kó fẹ́ yìí nìkan gan, ẹ ṣá lọ ra ilẹ̀ tiyín. Ṣé ẹ ti gbọ́ mà? Ẹ lọ ra ilẹ̀ tiyín. Ẹ lọ ra ilẹ̀ tiyín. Ẹ kó fún kọ́ lọ ra ilẹ̀ tiẹ̀ lórúkọ ara tiẹ̀. Wọ́n bá fẹ́yàwó léyìn lọ́la kọ́hún. Kódà tí ọkọ yín bá jí ọkọ alálùbáríkà tó jí ọkọ tó ní ẹ̀rí ọkàn, tí ọkọ tó jí ọkọ tó fẹ́ yín fún dáadáa, kódà kó mọ̀ wípé ẹ gba owó kẹ́ ẹ wá kówó yẹn fún pé ọkọ mi àbúrò yín ti talẹ̀ yín o àbí bẹ́ẹ̀ kọ́. Okay, 1 million naira lélẹ̀ ẹ gbà ẹ lọ́ọ́ fi ra ilẹ̀ míì. Wàláì tí ọkọ yín bá jí ọkọ alálùbáríkà tó yẹ kó sọ ni pé ìyàwó mi owó yìí ilẹ̀ tiẹ̀ láàfin lọ rà orúkọ rẹ ní ó dẹ̀ wá ń bẹ̀ tí ọkùnrin bá jí ọkùnrin alálùbáríkà tí ì ṣe gódìgà tó fẹ́ kó yín lẹ́rù. Obìnrin lè bí igba ọmọ fún ẹ lókè èpè láyé kó jẹ́ pé ó wá kẹrù ni. Bẹ́ẹ̀ mo sọ fún ẹ. Ṣé bó bímọ fún? Bóbìnrin bímọ fún ẹ, ìyẹn ò sọ pé wá kẹrù tàbí kò wá kẹrù. Obìnrin lè wá kẹrù, ó lè bímọ 2 mẹ́ta fún ọ síbẹ̀síbẹ̀ wá kẹrù ni. Tí ọkùnrin ẹ bá jẹ́ ọkọ alálùbáríkà tó yẹ kó jáde lẹ́nu ẹ̀ ni pé ìyàwó mi mo ti gbọ́, ó ṣe kó ṣàdúrà fún yín, ṣùgbọ́n wò yìí ilẹ̀ tiẹ̀ láàfin rà bí ó ṣe yẹ kí ọkọ alálùbáríkà tí ò ṣubú léwẹ̀ bó ṣe yẹ kó ṣe nìyẹn. Gbẹ̀tọ́kùnrin yẹn wá gbà lọ́wọ́ wa lọ fi ra lẹ̀ tiẹ̀ lórúkọ ara tiẹ̀, irú ọkọ bẹ́ẹ̀ nọ́mbà aburú ni.